gbà lọ ó ṣe pàtàkì kí ó gbọ́ àbọ̀ o. Gbajúmọ̀ òṣèré tíátà ni IBRAHIM kinní, ẹni tí àwọn túmọ̀ sí ìtẹ̀lẹ̀ di icon, ti fa ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin mọ́ra o. Bẹ́ẹ̀ ló ti ń kó wọn káàkiri pẹ̀lú tó sì ń fi ìfẹ́ ńlá hàn sí wọn pàápàá. Ṣé ṣáájú àsìkò yìí ṣàdédé ni àwọn èèyàn rí obìnrin arẹwà kan lórí ẹ̀rọ ayélujára. Ariwo tí obìnrin náà sì ń pa ni pé IBRAHIM tẹ́lẹ̀ ló ń bí wọn mẹ́rin fún, ní èyí tí àwọn ìbejì ti wà nínú wọn pẹ̀lú àwọn ọkùnrin méjì tí wọ́n ti dàgbà dáadáa. Bí ìròyìn ọ̀hún ti gba ìgboro làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi lórí ìwà ìbìkítà tí wọ́n ní gbajúmọ̀ òṣèré tíátà yìí hù sí àwọn ọmọ àti obìnrin tó bímọ fún un yìí. Níyẹn náà ni àwọn òṣèré ẹlẹgbẹ́ ẹ̀ ti jáde tí wọ́n sọ pé ara IBRAHIM ni kò yá gidigidi o, kì í ṣe èèyàn kan tó kò lè pa ọmọ mẹ́rin ti pẹ̀lú ìyá wọn tí yóò sì máa jayé ọlọ́ba pẹ̀lú obìnrin míì àti àwọn ọmọ méjì tí ìyẹn bí fún un. Ṣá o, IBRAHIM náà ti jáde o, bẹ́ẹ̀ ló ti tọrọ àforíjì tó sì sọ wípé àìlera òun ló ṣokùnfà bí wọn kò ṣe gbọ́ láti ọ̀dọ̀ òun. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí náà ni ìyàwó ilé ọkùnrin yìí bímọ tuntun tí ojú àwọn oníṣẹ́ta pé tí ẹsẹ̀ wọn pèlé níbi tí ọ̀rọ̀ àìsàn tí wọ́n ló kọlù nígbà tí ìyá ọlọ́mọ mẹ́rin jáde lójijì yìí lẹ́yìn tó ṣe ìkómọ ńlá tán. Ni àwọn èèyàn kan sọ báyìí pé ọ̀rọ̀ ọ̀hún fẹ́ fi apá kan ṣe jàmọ́ o. Ju gbogbo ẹ̀ lọ, kò sí wàhálà mọ́ láàrin ìtẹ̀lẹ̀ àti ìyá ọlọ́mọ mẹ́rin o. Ohun tí àwọn kan sì ń sọ báyìí ni pé gbogbo èpè, àdàbí àti àlùkùránì tí wọ́n lò nígbà tí ọ̀rọ̀ ọ̀hún gbóná janjan, ohun tó gba àdúrà gidigidi ni o. Ẹ kú ìkàlẹ̀. Please, mo ń bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ ṣọ́. Ẹ lè má rí tẹ́lẹ̀ ní social media, oríṣiríṣi ọ̀fà ni wọ́n máa ń ta fún tẹ́lẹ̀ ọba. I swear to God Almighty, Délé ti ń drive rí tí kò dẹ̀ lè rìn mọ́. Ọba please, wọ́n ti ta ọ̀fà fún tẹ́lẹ̀ ní tẹ́sẹ̀ ewu tí ò lè dìde kó póòsì ẹ̀ ní. Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kó ṣubú ọba please. Àtúnṣe máa wà lágbára Ọlọ́run, àtúnṣe máa wà please.